tí màmá mi o tí bàbá mi ní kí ẹ rò ó èmi ò mọ̀mọ́ tí mo ṣe tẹ́ ṣe fẹ́ pa mí o kí ni mo ṣe fẹ̀yìn ọ̀tá mi o tẹ́ fẹ́ pa náà yí Ọlọ́run ò rí o kí ni mo ṣe fẹ̀yìn ọ̀tá mi o bàbá Julius tán ṣe fẹ́ pa náà yí Ọlọ́run rí yín o èmi ò mọ̀mọ́ tí mo ṣe íńtánẹ́ẹ̀tì mi ló ranjúlẹ̀ bí iná dojìn tẹ́ ṣe fẹ́ pa mí o èmi ò mọ̀mọ́ tí mo ṣe tẹ́ ṣe fẹ́ pa mí o ẹ bá ń power tap ẹ̀yin náà ẹ máa gbọ́wọ́lé lọ́ọ̀fù tẹ́ bá ti rí pọ́n ṣe nǹkan kan tẹ́yin náà bá ti ń báyàn tẹ́ bá ti tẹ lọ́ọ̀fù ẹ tún tẹ láìkì ẹ tún sinmi díẹ̀ tẹ́ bá ti rí pé àwọn èèyàn yẹn ń já wálẹ̀ wọ́n ń já wálẹ̀ ẹ máa bá mi gbọ́wọ́lé love like ni tẹ́ bá gbọ́ ẹ tún mọ́ mi ò kúkú jà ní ìsẹ̀ à ń ṣàlàyé ni analysis là ń ṣe analysis là ń ṣe I don't know. You guys should stop doing this to Tenny Omologo. Why only me? Adam Fetia. I don't know. Kí ló ń ṣẹlẹ̀ dákun ẹ ṣàánú Tenny Omologo ń mọ tí mo ṣe. Why only me now? What did they worry you people now? N ò gbọ́ pidgin, n ò gbọ́ Òyìnbó, n ò gbọ́ Yorùbá, n ò gbọ́ nǹkan kan. Ọmọ oko ni mí. Sẹ́rí nísìn, ẹ wo TikTok yẹn sìn, ó ti wọ 284. Ó ti wọ dára bá máa ṣí nísìn, wọ́n já wálẹ̀ padà. Kí ló ṣẹlẹ̀ now? Stop it now. Mi ò dẹ̀ já o. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ bá mi tún ètò yẹn share. Ẹ bá mi gbọ́wọ́lé, ẹ bá mi tún share síta ẹ jọ̀ọ́. Kí ló dé tó jẹ́ pé Tenny Omologo nìkan lẹ máa ń wà lé láyà? Àdèrè àwọn tó ń sọ̀rọ̀ jù mí lọ. Why only me? Ẹ̀yin ará Facebook kò dá o. Kò dá o. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, Facebook káàkiri. What you are doing is not good o. Kí ló ṣẹlẹ̀ now? Tán bá ti já yín sí tẹ̀ wọlé. Bó bá ṣẹ̀ mẹ́rin náà já wa sí tán kó ti sẹ́rí náà fún wa rí lálẹ́ ọjọ́ kan báyìí. Bọ́n ṣe ń já wa jáde náà là ń wọlé padà. Wọ́n ṣe ń gbé wa jáde là ń wọlé padà. Wa máa wọlé padà nítorí wípé àwọn òbẹ́ nìkan jà ọba wa ń kí gbogbo lé. So tó bá fẹ́ mọ ẹni tó ń sòtítọ́ wàá rí wípé wọn ò ní dúró lójú kan. Wọn ò ní dúró lójú kan. Wọ́n á máa tọ́ọ̀lù gbogbo ẹni. Wọn irú wọn lẹ̀ máa ń sọ wípé ọ̀rọ̀ ẹnu òkò. Ṣé mọ̀ pé that is why tí ọmọ jáwọ́ ìwọ̀n ijó ni tó ń bú mi lórí Guinea West tó ń sọ pé wẹ́dà lọ̀rọ̀ tèmi ìgbà mi máa lọ báyìí máa ti wà lójú ọ̀nà màá tún tọ́nù báàkì tó gbèpè lọ́jọ́ náà because àwọn máa ń rí táìmù mi tó jẹ́ pé màá sọ̀rọ̀ tó connect mọ́tọ̀dọ̀ wọn ẹ̀dán fi máa ń rò bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni bá ń jà fún justice gbúdọ̀ tọ́ ni ó máa tọ́ ni gbogbo àárín yẹn wàá wo àárín mi ń ṣe agbẹnusọ lọ́ọ̀yà fún bàbá Mohbad mi ń ṣe agbẹnusọ lọ́ọ̀yà fún Wumi agbẹnusọ Mohbad ó máa tọ́lù àárín àwọn méjèèjì tó bá rí agbẹnusọ fún Mohbad lọ́ọ̀yà Mohbad gangan lọ́ọ̀yà tó bá stand fún Mohbad ó máa tọ́lù bàbá Mohbad báyìí ó máa tọ́lù Wumi báyìí ni ó máa tọ́lù àwọn méjèèjì àti gbogbo àwọn Naira Marley àǹkó yẹn ó máa mú fọ́ọ̀tì tó ní ẹ máa rí pé fọ́ọ̀tì tó ní kálukú ni mo máa mú mo ti sọ ti Naira Marley mo sọ bí ti Sam Larry wà mo sọ ti even débi Ìyábọ̀ gan àti fún ní titi ẹ̀ àwa máa sọ tọ̀rọ̀ lórí kan ní tiwa àwa ò sí fún pé mọ̀ jẹ́ àwí ibi tó ń kálukú bá ti jẹ̀bi àsọ àṣẹ wàá dà wá sórí tébù àṣẹ wàá máa sọ even gbà tá a bá lè sọ fún Mohbad gan ìmọ́lẹ̀ fúnra rẹ̀ gan wípé òun gangan fúnra rẹ̀ ó rọ́ǹgì láwọn ọ̀nà míì wáyé táwa lè sọ tẹni tó ẹ̀yin tẹ̀ wá láyé ẹ bá mi press love lórí Facebook now ẹ bá like ẹ wọ́n ti já wa síta ń tẹ̀ sí ń bẹ̀ yẹn ò dáṣá ìwà ìkà lẹ́wù ẹ wùwà ìkà ó yá ẹ gbé lọ sókè lórí Facebook wọ́n já wa síta ni wọ́n ní kí n mọ́ sọ̀rọ̀ mọ́ lẹ́jọ́ mi ti pọ̀ jù èèyàn kò dẹ̀ lè pọ̀ má gbogbo mi lẹ́nu ló bá tán òní ni sátidé ọjọ́ ọ̀sẹ̀ tó kẹ́yìn nínú oṣù òní ni sátidé bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣe èpè fún yín ọ̀sẹ̀ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ tẹ́ bá fẹ́ kí n wọ̀nyí lé pé ìdẹ̀fẹ́ ṣépè lálẹ́ I don't want to curse anybody
ẹ bá ti power tap dáadáa màmá lọ ẹ bá ti bá mi gbọ́wọ́lé lọ́fà àti like ẹ ṣí àrẹ dànù ẹ pín ẹ power tap dáadáa tẹ bá ti power tap á padà jáde eléyìí ga díẹ̀ o why now. Ọmọ aniga sa prapra ọmọ aniga sa propro ẹ bá mi gbọ́wọ́lé lọ́ọ̀fẹ́ ẹ bá mi tag ẹ bá mi like now ẹ bá mi power tap now. You're the mouth of the God. I don't know why they are doing this. I don't even know. Kí n jáde báyìí kẹ́dẹ̀ máa bẹ̀rù. Kéèyàn jáde kẹ́dẹ̀ máa bẹ̀rù. Báwo lèèyàn ṣe máa jáde tẹ́ máa bẹ̀rù tẹ́ máa gbọ̀n? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń gbọ̀n? Why you dey gbọ̀n? Why you dey shake? Why you dey shake? Ẹ ṣe normal, ṣe normal, ṣe normal, ṣe normal. Ẹ ṣe normal now. Anyways, ẹ jẹ́ ká continue. Níwọ̀n bá bí tán bá gbé yín, tán bá flag yín dé. Ó dùn mí ṣá. Kí n play orin fún yín. Ẹ jẹ́ n play orin Mohbad kan. Kọ́pọ̀lọ́ mi fi lè ṣe torí inú ń bí mi. Ẹ jẹ́ ká play orin. Instead tá fi máa play orin. Ẹ jẹ́ ká tún máa play Sẹlẹ́yà wọn lọ́wọ́. Ẹ jẹ́ n play Sẹlẹ́yà. Instead tá máa fi ẹ jẹ́ kí n kúkú play ẹ jẹ́ kí n play instead tá máa fi bọ̀ tá máa fi gbé orin ẹ jẹ́ máa play nǹkan mi ẹ jẹ́ máa play mi lọ a máa play lè lọ kó fi di pé ẹ máa bá mi máa pín ẹ bá mi máa pín ẹ máa bá ń tẹ love like. Hello. Baba, ìyá ló sọ̀rọ̀. Bí kò bá pa ìyá rẹ̀ máa tó bí burúkú ni. Bí kò bá pa yín bàbá. Bí kò bá pa ìyá ẹ̀ máa tó bí burúkú ni. Títí ọmọbìnrin tí ọmọbìnrin tẹ̀sán yìí. Tí ọmọbìnrin tí ọmọ ni. Tí ọmọbìnrin tí ọmọ ni. Ẹ̀ ní kú rẹ̀. Bàbá tí ọmọbìnrin tẹ̀lé náà. Wọ́n sọ fún yín. Wọ́n mú ìyá àgùkọ ìgbà. Tí ọmọbìnrin tí ọmọ ni. Ẹ̀dá ọmọbìnrin ọkọ ni àbí. Ẹ̀dá ọmọbìnrin ọkọ ni. Tí ọmọbìnrin tẹ̀lé náà. Tí ọmọbìnrin tẹ̀lé náà. Fún ọmọ yẹn ní dírìkì mú torí àdúrà ni ìwú àdúrà ọmọ òṣì ọmọ àbí ìpàbẹ ẹni bí ó ti fòbòjò náà o torí ọ̀sán ọmọ rẹ o torí tó bá jọ ọmọ rẹ torí títí ẹ tí wọ́n nígbà táwọn ndl dé ni ìmọ́lẹ̀ ń sáré bọ̀. káwọn èèyàn fi kéèyàn fi wọlé padà kẹ́ ẹ fi wọlé padà kẹ́ ẹ dẹ̀ ṣíà rẹ̀ síta kẹ́ ẹ fi wọlé padà ẹja máa gbádùn èlé lọ́nà ẹja máa gbádùn ẹ̀ lọ. ònú àrè fọ nínú dọ̀tí nínú ìyà Mohbad mú ẹ kó ònú dọ̀tí ó dẹ̀ gbé ẹ sórí bẹ́ẹ̀dì láti inú ẹni gbogbo bó ṣe dọ̀tí ládùúgbò tán lọ́mọ ti rádaràdá kiri ọmọ yẹn dẹ̀ mú ẹ ó dẹ̀ sànú ẹ ó daṣọ sí ẹ lára wọ́n wá lù ẹ ń gèsè ọmọ ìyá ẹ wọ́n lù ẹ fi gbàbọ̀dé fọmọ ìyá ẹ ta ní kọ́kọ́ sáré bí òsè òun torí pé ìṣẹ́ ti mú yín lẹ́nu bí ẹ̀wọ̀ ìṣẹ́ ti ṣe yín ìṣẹ́ mú yín lẹ́nu ó mú yín lórí bí ẹ̀wọ̀ àtiwọ́ àtìyẹ́ ẹ̀ inú ìyàlẹ̀ ti ń bọ̀ ìṣẹ́ yẹn ti mú yín òòrùn ní wípé tí wọn náà bá dúró lórí òtítọ́ ó yẹ kó o sákò lé ni kó o kúrò nílé bó ṣe dúró Ghana kútọ́nu kó kọ́kọ́ mórí lọ ná ìwọ̀nba owó tẹ́gbẹ́ ti fún ẹgbà tó wà láyé kó kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ mú yẹn dànù ná kó o wá mórí lọ síbi irú bẹ̀ yẹn kó o lọ máa pariwo tàbí kò gbàbàdà lọ́dọ̀ orí yọmí kí wọ́n kọ́kọ́ lọ máa sáré pẹ́ gbà wá o ẹ ṣàánú wá o ta ni ó lé ẹ mú o mọ̀ pé káàrí ẹ ti bàjẹ́ already Sam Larry ló máa sáìnì àbí Mohbad ti sáìnì already wọ́n ti promise ẹ ní gbogbo equipment Mohbad wọ́n ló máa lò ikú tó pa Mohbad yẹn ó ń bẹ ń bèbè tiẹ̀ àfi tó bá jẹ́wọ́ ìyẹn ò kì í ṣe pé toró o mà sí rí òòjọ́ síta
àbúrò ìyá yín jáde ó sọ ó lóun rí nǹkan ìwọ nínú minor àbúrò dì ọ́ ni ó sọ tó ṣẹlẹ̀ yóò náà ti lóò mọ tó ṣẹlẹ̀ tẹ̀sẹ̀ tó tọrọ bọ̀ kí ló ṣẹlẹ̀ nínú mọ́tò kí ló ṣẹlẹ̀ nínú ilé kí ló ṣẹlẹ̀ nínú ilé ìwọ náà wá dúró pẹ̀lú mi ò lẹ̀dí àpòpọ̀ wọn ní tó sọ fún yín lẹ́nu abẹ́ ìgbọ́n tó sọ fún yín ó ti gbàgbé tán wí fún yín wọn ní kí Wùmí má trust yín kódà kó má gbé Liam lé yín lọ́wọ́ ìyá rẹ̀ gbé ó tún ní kó má ti lò yá yín tán wọ́n ti dọ́ǹpù ẹ̀ ó ti yúùsì yá yín tán wọ́n yúùsì yá yín wọ́n ti dọ́ǹpù ẹ̀ wọ́n ti yúùsì wọn náà tán ní kóòtù wàá rí pé nígbọ̀rọ̀ kóòtù tiẹ̀ parí ni wọ́n dọ́ǹpù ẹ̀ bó ṣe rojọ́ tiẹ̀ tán ní kóòtù ó rí pé ló dọ́ǹpù ẹ̀ dànù that means n tó fẹ́ nù ó rojọ́ ó ti ojú ẹ̀ tán ọ̀rẹ́ tó ti dọ́ǹpù ẹ̀ ìyẹn túbọ̀ sí pé kò lè trust yín ó lè máa pè yín ẹ lè máa pè ṣùgbọ́n kò lè trust yín dénú mọ́ kò lè trust yín dénú gbàgbé òṣì kò lè ní bìlífù nù yín ẹ̀yin ọmọ òṣì dáradára yìí ìṣẹ́ àrùn lórí yín torí ebi kàkà kí n bí wo ti là máa kúkú fowó rajá kàkà kí n bí wo kí n bí àdúrà máa fowó rẹ̀ ran kàkà kí n bí wú ẹran ní fowó ra tòró ẹran gan sàn ẹran gan máa dúró tìyàn nígbà sòrò àkàtì ìbírú ẹ sì bí olóńgbò gan sàn dúró ẹ lọ olóńgbò gan ó bẹ́tà dúró yín lọ àti ẹ̀gbọ́n yín blessing wọn náà máa tó ṣẹlẹ̀ ọmọ ti gbọ́ ẹ̀rù ń bẹ́ẹ̀ pé kí wọ́n pọ̀ ń pààyà ṣùgbọ́n àbúrò yín wọ́n ràn lọ́rùn àrèmábọ̀ bọ̀mọ́ gbàgbé pé ọ̀rẹ́ nọ́ọ̀sì ó ń sọ̀rọ̀ lórí social media ó sọ tó ṣẹlẹ̀ nínú ilé Mohbad ọ̀rẹ́ lásán nìyẹn o tí ó ṣe bí wọn ìwọ tí wọ́n wá jẹ́gbọ́n ọmọ tó kú ìwọ àti ẹ̀ lórí ẹ̀ níta rárá àti ẹ̀gbọ́n kò tiẹ̀ sọ nǹkan kan ẹ pẹ̀lẹ́ mà ó ń bẹ lára yín ògo òdílé yín kan náà ti pàdé ẹ̀ yẹn ẹ máa múra sí ẹ pẹ̀lẹ́ o mọ̀mọ́ blessing ẹ̀yin náà ti gba ṣí àti ẹ̀ẹ́dà tán owó tá àkókò ṣiṣẹ́ fún ni wọ́n ti promise yín ẹnìkọ̀ọ̀kan yín wọ́n ti fún yín 2 million 2 million yẹn mo fẹ́ wọ ọdún tó fẹ́ fi lò nínú Nàìjíríà tàwa ẹ̀ business tó fẹ́ fi ṣe mo fẹ́ fi wò bí ò bá ní godó láàrin ọdún kan ni ẹ̀jẹ̀ Mohbad àsán yín wọ́n gbà yín pé a gbọ́ wípé Mohbad ló rán wọn níléèwé wọ́n ní Mohbad owó rẹ̀ ló fi tó ẹ ní school ọmọ yẹn náà gbìyànjú lé yín lórí ọmọ tó wá ṣàánú fún yín yẹn ẹ wá bìbí san pẹ̀lẹ́ òye Mohbad ẹ̀san ń bọ̀ fún ọ dákẹ́ kó panu wọn síbẹ̀ ṣé nítorí àwọn eléyìí nítorí àwọn ọba àránù tẹ́ kójọ àwọn èèyàn yìí lè fi ń bá yìí lẹ́ẹ̀fi lè ké gbàjarè Adédoyin náà lè èèyàn ńlá ni àìmọye owó àwọn ọba tó wà nínú ọrọ̀ Adédoyin ìyá Adédoyin dúró báyìí ni nígbà tó ti dé social media wọ́n fi credit pé tí ẹni tí bá ti ṣe ìyàwó Timothy tí nǹkan kan sí ọmọ rẹ̀ kódà tí ìyá rẹ̀ bá wúkọ́ pẹ́kẹ́ ọ̀dọ̀ rẹ̀ ló ti wá wọ́n fi òkú rẹ̀ kọ́ lọ́rùn ni kálukú wọn jókòó jẹ ìwọ wá torí àtẹnujẹ ìyá Timothy ò dàgbà tó wọ lọ́jọ́ orí Timothy ju Mohbad ló ti. ẹ bá ń pa wásáàpù ẹ bá ń táàpù. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ńlá l'Àbújá ní kọ́ńpìlì ìjọba lòun náà ti ṣiṣẹ́ ìyá Timothy àgbàlagbà ni ìyá yẹn gá sílé ní 70 years ó dúró tán ni o fún òkú ọmọ rẹ̀ ó pariwo níbẹ̀ ló ṣe é pè láńkọ́láńkọ́ òun náà dẹ̀ lówó lọ́wọ́ inú ìyànà wa tọ́kílẹ́sọ̀ fi ya Mohbad ọ̀tòrí àtẹnujẹ ìjẹkújẹ ògùnlẹ̀ bí àpòpọ̀ pẹ̀lú àwọn tó rán ọmọ ẹ̀ lọ́rùn àrèmábọ̀ tí ẹ máa bẹ́ẹ̀ láìpẹ́ ọkọ̀ ojúlọ́nà ó dàárọ̀ mo wí. ẹ ṣeun o ẹ já bẹ̀rẹ̀ padà wọ́n ti bá wa gbé Facebook wọ 300 padà bó tilẹ̀ pọ́n ti já wálẹ̀ kò sí wàhálà now nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo máa play fídíò yẹn fún yín ṣé mọ̀ pé Wùmí pe bàbá ọkọ rẹ̀ mo ní wọ́n ń wò mí ìyẹn mi pé wọ́n ń take advice mi wọ́n mú point nínú advice mi wọ́n mú point nínú àwọn key point mi tẹ́ bá gbọ́rọ̀ tí mo sọ́njọ́ náà mo ní tó bá jẹ́ wípé bàbá Mohbad ló kọ́kọ́ pe Wùmí tó bá jẹ́ pé Wùmí wá rí miss call bàbá Mohbad ni Wùmí wá pé bàbá Mohbad padà bàbá ìmọ́lẹ̀ padà kí n tó máa lọ mo fẹ́ sáré advice àyìn èèyàn lórí nǹkan kan ẹ jọ̀ọ́ anything tá bá fẹ́ máa ṣe ń sìn yálẹ̀ update nípa ìmọ́lẹ̀ nípa Mohbad
yálẹ̀ ṣe anything ẹ máa fi ìmọ́lẹ̀ sí ní ẹ̀yìn. Ẹ má fi Mohbad nìkan sílẹ̀ o, ẹ má máa kọ Mohbad lásán o, ẹ make sure pé ẹ hadi ìmọ́lẹ̀ the way tẹ́ bá ṣe hadi ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìmọ́lẹ̀ ṣe máa tàn sí ọ̀rọ̀ yẹn but tẹ́ bá ń kọ Mohbad nìkan kò ní lọ ẹ máa fi ìmọ́lẹ̀ sí ẹ̀yìn ẹ máa rí pé lágbà tí ọmọ yẹn ti kú ẹ lè rí update mi kan tó bá kọ Mohbad bá ìmọ́lẹ̀ máa tẹ̀lé lẹ́yìn ni ẹ máa fi Mohbad ìmọ́lẹ̀ sí ní ẹ̀yìn ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn máa wà lẹ́yìn Mohbad yẹn because bad tó wà lẹ́yìn yẹn ni wọ́n fẹ́ fi bring the case ẹ̀ down but the way tẹ́yìn bá ṣe wá ń fi ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ máa borí Mohbad yẹn wọ́n máa borí bad táwọn ń hùwà yẹn òkùnkùn tí wọ́n yẹn ó máa borí ẹ̀ justice for Mohbad ìmọ́lẹ̀ justice for Mohbad ìmọ́lẹ̀ ẹ máa fi ìmọ́lẹ̀ sí tẹ́ bá dẹ̀ ṣe ń pe orúkọ rẹ̀ ní Mohbad ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ máa pọ̀ jù tẹ́ bá pe Mohbad lẹ́ẹ̀kẹ́ máa pe ìmọ́lẹ̀ mẹ́ẹ̀márùn ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ rí ẹ má pe ordinary Mohbad ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ máa tàn sínú ọ̀rọ̀ yẹn tẹ́ bá ṣe ń pe ìmọ́lẹ̀ ó ní kí ọmọ yẹn nítumọ̀ rẹ̀ ọlọ́run ìmọ́lẹ̀ ó náà máa ń sọ pé tán bá ń gbàdúrà ní chọ́ọ̀chì fúnra ọmọ yẹn ló sọ tán bá ń gbàdúrà wọn pé ọlọ́run ìmọ́lẹ̀ wá dáhùn sí ọ̀rọ̀ mi ọlọ́run ìmọ́lẹ̀ wá mú ìlérí ayé tèmi ṣẹ níwọ̀n bá tọ́jú ikú ọlọ́run ìmọ́lẹ̀ wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìmọ́lẹ̀ yìí wá tọ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ tí wọ́n pa ń pakópa gbogbo ẹ̀dá tó pa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà kárí òkodoro ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ máa wà lẹ́yìn orúkọ rẹ̀ mo kàn bẹ̀ yín ni o ẹ fi sí ẹ̀yin ẹ máa wò ẹ má jẹ́ kó jẹ́ ìmọ́lẹ̀ yẹn máa tàn láàrin àwọn tó bá ń pè ní ìmọ́lẹ̀ nìkan ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn kó circulate fún gbogbo àwọn tó ń jà fún justice yẹn àwọn tó bá ń pè ní Mohbad ẹ jẹ́ kán máa pè Mohbad wọn because Mohbad táwọn ń pè yẹn wọ́n fẹ́ kórúkọ yẹn wálẹ̀ ní kán mọ́ gbọ́n kankan lórí kéèsì ẹ̀ mọ́ but tẹ́ bá ṣe ń fi Mohbad sí ní ẹ̀yìn tẹ́ ń fi ìmọ́lẹ̀ kún even tí bàbá ẹ̀ gan bá fẹ́ pè ìzídà kó pè ní ìmọ́lẹ̀ kí bàbá ẹ̀ stop láti máa pè ní Mohbad ṣé Mohbad ló sọ́njọ́ tán bí ni ṣé Mohbad ló sọ ni ìlérí olúwa àbí adé di méjì ló pé adé yín ò dẹ̀ di méjì mọ́ kò sí méjì mọ́ nínú orúkọ yẹn ìmọ́lẹ̀ ní everybody yín máa pè kí ìmọ́lẹ̀ lè máa tàn sí orúkọ yẹn kí ìmọ́lẹ̀ lè máa tàn sí ọmọ yẹn nídìí ìmọ́lẹ̀ nínú orúkọ rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa pè mọ́ lára láìtì gangan ìtumọ̀ òyìnbó nìyẹn ìmọ́lẹ̀ ni ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ máa tàn tẹ́ bá pe orúkọ rẹ̀ lẹ́ẹ̀kínní tẹ́ pè lórí TikTok Facebook ní everybody ní tẹ́ bá pe orúkọ yẹn ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ máa tàn sí lẹ́yìn ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yẹn máa tàn sí orúkọ yẹn Mohbad justice for Mohbad ìmọ́lẹ̀ justice for Mohbad ìmọ́lẹ̀ thank you God bless you everybody adara fún yín ẹ ní polúkúlù musu ayé ò ní gbókù ọmọ wa bẹ́yìn olólùfẹ́ tẹ́ni ọmọ ológun gbogbo ẹni tẹ́ ń jà lórí òtítọ́ lórí òdodo tó jẹ́ wípé yìí gòfẹ́ kán máa pààyàn nípakúpa tẹ́ ẹ̀ bá wọn sí nínú ìwà bàjẹ́ tẹ́ ẹ̀ dẹ̀ mọ òtítọ́ tẹ́ ẹ̀ mọ bá wọn fọwọ́ bò tẹ́ ẹ̀ mọ bá wọn fọwọ́ ga irọ́ mọ́lẹ̀ ayé ò ní gbókù ọmọ wa ka yín mọ́lé wọn ò ní fòrùkù títì ẹ̀ náà ránṣẹ́ sílé tọmọtọmọ wọn ò dẹ̀ ní gbókù títì ẹ̀ náà wọn ò ní pè wọ́n náà ní pè bànújẹ́ wọn ò ní pelé ní pè bànújẹ́ lórí ìwọ náà níwọ̀n bá tọ́dún ikú ọdún ayọ̀ ní gbogbo èmi àti ọ̀sẹ̀ àjọ wọnú ọdún ayọ̀ ni kí December tó ń bọ̀ yẹn tọmọ yẹn kọrin pé December tó ń bọ̀ kó mọ̀ ṣe jù wá December eléyìí ò ní di èmi àti ẹmẹ́rù lọ ànírógun ọgbẹ wọn ànírógun ẹjọ́ àwa la máa borí wọn bó tilẹ̀ kù tán pọ̀ tó àwa la máa borí wọn tínkẹ́ ní lékè omi òsì bàtà ní lékè odò àwa làwọn mọ̀ lékè gbogbo àwọn ọ̀tá tiwa láyé ẹ̀ta lẹ́ni mọ́ dẹ́yìn ọ̀tá apanijayé àwọn áńgẹ́lì pàdánù bí ẹ̀sọ̀tálá ní aláńgẹ́lì pàdánù áńgẹ́lì kan lọ́rùn sínú pósí Ọlọ́run kò fi wọ́n ṣẹlẹ́yà kó tú wọn láṣìírí sí gbangba gbogbo ẹ̀dá tó lọ́wọ́ nínú kú ọmọ yẹn tí ò jẹ́ kọ́ ọmọ yẹn rí ọdún yìí torí ọmọ yẹn ní plan nínú December yìí bó ṣe sọ ó ní plan nínú December yìí bí wọ́n ṣe jẹ́ kó rí òpin ọdún yìí tí wọ́n ṣe jẹ́ kó rí December yẹn àwọn náà ò ní rí òpin rẹ̀ tán bá wá rí nínú wàhálà ìdààmú wàhálà ìpayín keke àjálù ibi orí burúkú ìwọ̀fọ̀ ni wọ́n máa fi lò gbèsè ayé wọn àṣẹ wọn ní nísinmi their mind no go touch ground ọmọ tó dẹ̀ sọ ń lò náà ti bímọ now ẹ jẹ́ ká ń kọ̀ntínú ọ̀rọ̀ wa tá a ṣe ń sọ lọ ẹ bá ń gbọ́wọ́lé lọ́fọ̀ àti láìkì tí ẹ bá rí kéèsì yẹn mo ní wọ́n ń wò mí mo ní tó bá jẹ́ pé bàbá ìmọ́lẹ̀ yẹn bàbá Mohbad ìmọ́lẹ̀ ló kọ́ pé ọmọ yẹn thank you so much Afsat thank you God bless you tó bá jẹ́ wípé ọmọ yẹn ló kọ́kọ́ bàbá ọmọ yẹn ló kọ́ pé Wùmí wọ́n á nítorí pé ó fẹ́ dọ́gbọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sílẹ̀ ni ìgbà tó fẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn ló fi pè ní Wùmí wá rí miss call bàbá ẹ̀ ìyẹn ló jẹ́ kí Wùmí pe bàbá Mohbad padà ìmọ́lẹ̀ ló jẹ́ kán pé padà bọ̀ kò sí tó jọ wọ́n mú point yẹn àwọn tí wá lọ jáde wọ́n sọ̀rọ̀ kan ẹ jẹ́ ká gbọ́ news update tí àwọn náà ẹsẹ̀ sọ lé lórí sẹ́mọ̀ pa play but wọ́n fẹ́ máa bá Wùmí pa irọ́ but èmi wò wípé wọ́n ní ìdí ẹ̀ láti bá a parọ́ ẹ ní láti bá a parọ́ honestly ẹ ní láti bá Wùmí parọ́
Need ẹ. Doing that, and she had told me that what we had is private. I explained to her that everything is fine. I'm bringing it on Timmy's platform. There are some bloggers there, and I know it's going to be aired. That she should not worry. I've gone through I've gone through the recording, because if you notice, I told you guys then I will be coming up on Timmy's platform. Then it took me more than 30 to almost 1 hour before I came up. I was going through the recording to go through it and see if I'm not going to say quite a lot. I wasn't intending to interview her. I wasn't intending to interview her on anything that has to do with Mohbad. My question was specific. Why did you call Mr. Loba? I was expecting that Wumi, if she even wants to say anything, the first time I want her voice to be aired is one. She's going to appear maybe on CNN or BBC or a reputable. Ṣé gbọ́ ohun tó sọ ńbẹ̀ yẹn, bá mi power tap lórí TikTok yẹn, wọ́n ń já ọ̀rọ̀ yẹn wálẹ̀, wọ́n ń já wálẹ̀ again. Ẹ bá mi power tap. Tí ẹ bá gbọ́ nǹkan tó sọ, tẹ́ ẹ gbọ́ tí arákùnrin yìí sọ. Ó ní òun ò fẹ́ kọ́rọ̀ rẹ̀ tiẹ̀ tí jáde orí social media rárá. Tó bá tiẹ̀ máa wá jáde, ìzídà kó bá jẹ́ CNN. Tàbí àwọn channel television and co. Àwọn news media Nigeria tí ìṣerú àwọn irú wọn yìí. Bí CNN, ìyẹn mi pé wọ́n plan CNN nílẹ̀, kóòdì nìyẹn kẹ́ máa pin ẹ̀ down. Wọ́n plan CNN fún nìyẹn pé CNN ní kó ti lọ broadcast, kó ti lọ sọ gbogbo ohun tó bá mọ̀. But let me tell you something, arákùnrin. Tí Wùmí bá lọ sí CNN, eléyìí tó tún ju CNN lọ, kó tún gbabẹ̀ lọ. Bóyá mi tún wà bí kó tún lè lọ náà, kó tún gba BBC World, kó má wulẹ̀ lọ sáwọn BBC kékèké. BBC World general wọn lókè yẹn headquarter wọn lọ́rùn, BBC World kó lọ bẹ̀. Tó bá ti kúrò ńbẹ̀ tán kó ṣe CNN náà, kó lọ sí àjàsẹ́rà. Tó bá ti kúrò lájàsẹ́rà, àmọye àwọn channel tó yẹ pé ó ti big channel lọ́rùn, kó lọ broadcast lọ́rùn pé irú nǹkan báyìí ni n tó mọ̀ nípa ọkọ ẹ̀ pátá. Ẹ ń ṣe nonsense, ẹ ń ṣe rubbish. Ẹ lójú tì. Torí tẹ́ bá lójú tì, ṣé ìyẹn ni kú tó pa Mohbad ni? Ṣé bí ìbéèrè tó yẹ kẹ́ bí wọ́n ni pé irú kú wo ló pa Ìmọ́lẹ̀? Question tó mo rò pé ó yẹ kẹ́ béèrè nìyẹn. Ṣé ìyẹn nínú èmi àti yín tẹ́yin gan interview rẹ̀, ṣé nǹkan tí àwọn ọlọ́pàá gbé jáde so ni Wùmí sọ ní court? Ọlọ́pàá ní Mohbad àti ọ̀rẹ́ rẹ̀ jà. Mi fẹ́ máa play yẹn tó rọ́pọ̀ díẹ̀. Okay, òun àti Prime Boy ní issue, wọ́n jà. Wọ́n ní argument. Wọ́n náà fẹ́ àwọn boys àdúgbò, àwọn ọmọ ọ̀tá, wọ́n fẹ́ disturb Mohbad, wọ́n jẹ́ kan lọ́dẹ̀ pọ̀ lójú ọ̀nà. Mohbad ń bínú. Ọ̀rẹ́ wa ní kó jẹ́ kó ń bọ́lẹ̀, kó ń lọ ya àwọn yẹn so that kó lè rí bí lọ pé kí Mohbad má bọ́lẹ̀. Mohbad dẹ̀ ti high tí Prime Boy wí kì í ṣe ẹni tó ti mu ọtí yó lómi o. Kì í ṣe pé bóyá ó ti drink o, kì í ṣe pé bóyá ó ti mu alcoholic yo. High ni pé ó ti ń ru bí volcano, ti ń bínú. Ìbínú ẹ ti ga sókè, ìbínú náà ló sọ pé ó ti high. Tí mo bá bínú wá rò pé mo ti yo nǹkan ni, èmi yìí mu nǹkan. Ìyẹn mi pé ó ti high yẹn kò yí ọlọ́pàá tó ń sọ̀rọ̀ jáde lásán. Kì í ṣe pé bóyá Mohbad ti yó náà sọ nípa rẹ̀. Kì í ṣe pé Mohbad ti yó náà mi yẹn pé bóyá ó ti mu nǹkan yó. Ó high ni pé ó bínú, ìbínú ẹ pọ̀. Ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé kó bọ́ lẹ́nu mọ́tò. Sí ọ̀rọ̀ yẹn láàrin ibi tọ́lọ́pàá ti sọ yẹn só dùn létí. Láàrin ẹ̀yin tẹ́ sọ dùn. Torí ọlọ́pàá ń ṣiṣẹ́. Nítorí pé ọ̀rọ̀ tọ́lọ́pàá ń ṣe nísìn, ó ń wọ́ọ̀kì sọ́dọ̀ ti yín. Ó ń favor yín lẹ́fi ní nǹkan tí ọlọ́pàá ń sọ ó dáa. Because ó favor yín ló fà á. Tí ò bá favor yín ẹ̀ ní sọ pé tọ́lọ́pàá ń ṣe dáa. Because mo handle case yẹn bó ṣe yẹ kán handle ẹ̀. Nigerian police ò handle case. Ẹ bá mi power tap lórí TikTok, kí ló ń ṣẹlẹ̀? Ẹ gbọ́ Wọlé love now. Àbẹ́ ti wà ńbẹ̀ ni, bóyá kí n hand ẹ̀ kí n jáde kí n padà, bóyá kí n lọ dúró níbi tí n ti ń ṣètò mi jẹ́jẹ́ mi. Ẹ power tap lórí TikTok now. Yóò dáa fún gbogbo wa. Now, nígbà tí a wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tí ẹ bá wo ọ̀rọ̀ yẹn dáadáa, tí ẹ bá wo clause yẹn dáadáa, ọlọ́pàá ní ó fẹ́ fún ọ̀rẹ́ ní oníkọ̀ọ́rẹ́ ń bọ́lẹ̀ nínú mọ́tò. Ọlọ́pàá ò dẹ̀ béèrè pé kí ló fa ìjà. Ṣé
á kàn dédé ní ọ̀rẹ́ mi bọ́lẹ̀ nínú mọ́tò ọ̀rẹ́ tó pé òun ló pè é á kàn dédé fẹ́ fún ọ̀rẹ́ lẹ́sẹ̀ tọ́lọ́pàá náà dẹ̀ rojọ́ yẹn wípé kì í ṣe pé jà wà láàrin wọn ó kàn dédé fẹ́ fún ọ̀rẹ́ lẹ́sẹ̀ ó wá lọ fi ẹ̀sẹ̀ yẹn gbá Prado jeep ìyẹn Prado jeep káà kọ́fọ́ ìka ẹ bá mi power tap kíní yẹn máa wálẹ̀ ní ó ti ní 41 minutes ẹ bá power tap now ó ní ẹ̀yin náà gbọ́ ó ní Mohbad lo ẹ̀ṣẹ̀ ó fi gbá Prado jeep it is possible kéèyàn lo ẹ̀ṣẹ̀ ordinary ẹ̀ṣẹ̀ kó fi gbá ṣé ẹ̀ṣẹ̀ lè wọnú Prado jeep comfort car ni o comfort car mọ́tò tó jẹ́ armor glass mọ́tò armor glass mọ́tò tó pé ìbọn ò lè wọ̀ irin ní ìbọn kò lè wọ̀ nínú glass yẹn so ń wá ní ẹ̀ṣẹ̀ Mohbad náṣánáṣán yẹn yóò wá wọnú Prado yóò wọnú comfort car glass it is possible SUV car Prado jeep comfort car armor car ẹ̀ṣẹ̀ wá wọnú ẹ̀ gbì wọ́n ní ló bá fẹsẹ̀ gbá gbòó lẹ̀jẹ̀ bá ń dà wà ọlọ́pàá bá lẹ́jẹ̀ ń dà òun ló wá lead sí hospital lálẹ́ ní alẹ́ yẹn so ìgbà tán máa fi délé ó ti lose a lot of blood ọlọ́pàá ò dẹ̀ ronú wípé ó tún wá ní àwọn ti béèrè lọ́wọ́ Cubana priest ó confam ẹ̀ pé bẹ́ẹ̀ lórí wọ́n ti lọ sí company tí wọ́n ti lọ yá mọ́tò wọ́n ní mọ́tò yẹn gan bàjẹ́ pé nìyẹn gan ló máa gbowó mọ́tò wọ́n wá tún fi gíláàsì ọlọ́run mọ́bí wọ́n ti rí gíláàsì wọ́n fi gíláàsì hàn wá báyìí àmọ́ ibi tí gíláàsì tó wà wọ́n tún wá fi ọwọ́ Mohbad hàn wá gbà tí wọ́n fi ọwọ́ hàn wá a rò pé bíbá ìlú èkó jẹ́ ìgbà tó ọlọ́pàá máa fi hàn wá ló bá di bí ṣé téèyàn bá tiẹ̀ fi apá bíbá ìgbá gíláàsì ṣé bí bíbá ìlú yẹ kéèyàn fi gbá gíláàsì èwo níbí téèyàn bá fi bíbá ìgbá gíláàsì mọ́tò ibi tó yẹ kó wúndì ní ṣebí ìṣẹ́ náà fi gbá gíláàsì kì í ṣe báyìí náà kò sí kéèyàn fi bíbá ìgbá gíláàsì kó wá ló fẹ́ fọ́ ibi tó yẹ kẹ́ ti kọ́kọ́ rí pé irọ́ nìyẹn irọ́ jẹ̀níù tó jẹ̀níù pa irọ́ tó gbérọ́ mi irọ́ tó gbé pọn ẹ bá ń power tap ń bẹ́hùn lórí TikTok yẹn power tap náà bóyá kí n kúkú hẹ́ndì yín ẹ má wọlé bóyá kí n hẹ́ndì yín irọ́ tó gbé pọn irọ́ tó gbáskì ẹ̀yin náà dẹ̀ jókòó ẹ̀dẹ̀ ń gbọ́ ọlọ́pàá sọ yẹn ṣé ọlọ́pàá tó ń sọ yẹn go mọ̀ wípé n tó ń sọ yẹn ò báláǹsì ok nígbà tí ọlọ́pàá tó bẹ́ pé truly ọlọ́pàá ń ṣiṣẹ́ rẹ̀ bó ṣe yẹ kó ṣe ọlọ́pàá ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe tó bẹ́ pé lóòtítọ́ ni ọlọ́pàá ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ṣé ń gẹ́tì mi ẹ̀yin tèmi tẹ́ ń wò mí lọ́wọ́ ẹ̀yin tí gbèsè ayé yín ò ní dàrú tí gbèsè ayé yín ò ní bàjẹ́ tí ọ̀rọ̀ yín ò ní sú Ọlọ́run mo fẹ́ kí èmi àti yín mú bọ̀ mo fẹ́ jáde padà lórí TikTok yẹn wọ́n flag TikTok yẹn bí wèrè báyìí máa ní flag yẹn bí wèrè báyìí máa ní flag yẹn pọ̀ bí ó bá ń gbọ́ ó pọ̀ pa kí ló dé wọ́n flag TikTok yẹn bí flagging TikTok yẹn pọ̀ bí wọ́n ń dáàbò bí now kéèyàn wá léèyàn fi ọwọ́ báyìí ẹ̀ṣẹ̀ yẹn ló fi gbá Prado jeep ibi báyìí ńkọ́ ibi báyìí ọlọ́pàá fi ok káàzùm thank you for joining please ẹ bá mi press love and like and love please na Indian film story dem tell us Netflix Indian story chai ẹ mọ̀ pọ́rọ̀ yẹn gbáàsì ni ó fọ́ ní gan ni kéèyàn níbi báyìí léèyàn fi gbá Prado jeep ibi lèyàn fi gbá armor glass car please like and love please more like and attract feel please ẹ bá mi power tap please ẹ gbọ́wọ́lé love yẹn ẹ bá mi power tap yẹn pa please ẹ jọ̀ọ́ ẹ bá wa power life ẹ bá wa power tap gidi gan ni ẹ jọ̀ọ́ ẹ bá mi power tap ẹ bá mi gbọ́wọ́lé pàpò ẹ gbọ́wọ́lé pòpòpòpò
ẹ gbọ́wọ́lé pòpòpòpò ẹ gbọ́wọ́lé pòpòpòpòpòpò. Now bí mo ṣe ń sọ̀rọ̀ lọ wọ́n wá ní Cubana priest chief priest wọ́n ló confam pé ìjà wà pé lóòótọ́ ni pé torí àwọn ti pè which I know pé wọ́n pè láíláí dáwọn tó gbọ́mọ lọ sí show nìyẹn o. Ó wá yìí ṣé kò yẹ kí ọlọ́pàá arrest Cubana priest if it is truly that Mohbad got wound at the show, not the house. Tó bá yẹ pé tòótọ́ ni Mohbad ní ìjà yẹn ṣẹlẹ̀ ní show ni Mohbad wá ló wá wound tí ẹ̀jẹ̀ yẹn dẹ̀ ń dà wà. Please help me to power tap, please. Lẹ̀jẹ̀ yẹn ń dà wà. According to police, ṣé ilé ló yẹ kí Cubana priest torí wọ́n sọ wípé prime boy ló fẹjọ́ sùn Cubana láti àṣẹyìnwá ṣèbọ̀ kí ojú tó ṣẹ́jú pẹ́. According to prime boy ó ní Cubana àti wọ́n ti drive off wọ́n ti lọ wọ́n já prime boy sílẹ̀. Now ṣé ilé ló yẹ kí Cubana àti general bita tán lọ polówó àti Seun Kuti àti Zlatan àti Pokoli tí wọ́n jọ lọ ṣeré papọ̀ tán jọ lọ sí show papọ̀ ṣé ilé ló yẹ kán lọ drive Mohbad sí àbí kán gbéyà sí hospital láti bá treat ọwọ́ tán ló wound yẹn if it is truly wípé ìjà ṣẹlẹ̀ lóòótọ́ tó bá pé truly there is a fighting at the show they don't supposed to take him to the house, not the house. They drove him to the house, not the house. Instead of hospital. Mohbad ń bẹ̀rù hospital. Tó bá rí ẹ mọ̀ wípé torí pé kò réyàn ńlá lẹ́yìn rẹ̀ lẹ́rù ṣe bá. Nígbà tọ́rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ lálákọ́kọ́ because nǹkan tán fún ọmọ yẹn nígbà yẹn ó kò trust anybody láàrin wọn pé ó ṣe jó nìkan náà fún ní nǹkan mu. Ó tún wá padà gbọ́rọ̀ tí sínú rísíkì tó ń tìtorí rẹ̀ bọ́lọ́pàá jà. Tó ń bá àwọn ndl jà tán fi fún níbọn lórí tán fi dán nídìí ìbọn lórí ó rí pé ó ti snitch pẹ̀lú ẹ̀ pé ẹni tó ń ti torí ẹ̀ gbèjà ẹ̀ tún gbọ́rọ̀ tóun náà sọ lẹ́nu. N tó fi fí ẹ̀ ń gbà yẹn nìyẹn ṣe bọ́lọ́ ebi hospital náà padà ti lọ treat ẹ̀ n tó jẹ́ kó bẹ̀rù nìyẹn tó fi ní wọn fẹ́ tọ́jú mi o táìmù tí nǹkan yẹn ń rí àti nínú ara ẹ̀ ní kì í ṣe àárí tó máa lọ sí hospital náà tí prime boy náà máa wá bẹ̀ gbogbo gbà tó ń lọ sí eyín tó ń lọ sí gbogbo àṣà máa rí tó máa lọ sí hospital. Kò ṣe fí àwọn tó ń bá ṣe yín kán lè dá nǹkan sí ń lára kò ṣe fí àwọn tó ń bá ṣe nǹkan kó ó ṣàṣà máa rí lọ́nà hospital tó máa ń gbàbẹ̀ lọ. Wáì tó wá jẹ́ pé ibẹ̀ yẹn ni wọ́n ti gbà ó ṣe jẹ́ yẹn ni let's call a spade. Why are we lie? Ọlọ́pàá ti parọ́ láti ìbẹ̀rẹ̀ already. Nigerian police ti fuck you up. Wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn ò ṣe gbáralé torí láti bẹ̀rẹ̀ wá ọmọ kọ petition sí yín petition tí ọmọ kọ sí yín ṣe dáadáa ẹ bá mi power tap ẹ̀yin tẹ́ ń wò mí ẹ power tap now try to power tap try to gbọ́wọ́lé love àti like try to gbọ́wọ́lé love and like. Ṣé ẹ̀yin ẹ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn ṣe gbọ́ sétí ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó yẹn. If it is truly, you don't need to be attacking people that is fighting for Baba Mohbad. Instead of that, attacking Nigerian police. Tó bá jẹ́ pé tòótọ́ ni Mohbad wound láti show. Àti show ló ti ní wàhálà wá. Tí ẹ̀jẹ̀ dẹ̀ ń dà wà. Tó ti lose a lot of blood according to Nigerian police. Ṣé ilé ló yẹ kí Cubana priest àti general bita Seun Kuti. Mo dẹ̀ jẹ́rìí Seun Kuti. Mi ò jẹ́rìí èèyàn náà o torí gbogbo náà but kò Seun Kuti ò lè rí kí Mohbad lose a lot of blood bẹ́ẹ̀ yẹn ní show kó wá ní ilé nìkan mọ́ gbé lọ. So Pokoli wá fi Mohbad sílẹ̀ Zlatan ó wá fi Mohbad sílẹ̀ tí ẹ̀jẹ̀ ń dà wò ní ọwọ́ rẹ̀ á wá ní ilé nìkan mọ́ gbé lọ pẹ̀lẹ́jẹ̀ yẹn torí tí police sọ fún wa nìyẹn wípé Mohbad lose a lot of blood ẹ̀jẹ̀ yẹn ń dà wò ní ọwọ́ rẹ̀ báyìí náà fi gbé lọ sílé. Wípé wọ́n drive ẹ̀ lọ ni wọ́n fi prime boy sílẹ̀ sí show kí yẹn tó lóun wọ́nà àbáyọ láti gbé òun jáde. Ṣé ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ yẹn ò dùn nínú etí ẹ wá àtáàkì bàbá Mohbad fúnra rẹ̀ bàbá ọmọ ṣé bàbá ọmọ ló yẹ kẹ́ ẹ bá jà bí kẹ́ ẹ fèsì Cubana priest àti Nigerian police àti Lagos state police torí pé wọ́n ti wà ní sáìdì yín sìn wọ́n handle kéèsì yẹn bó ṣe kán handle lẹ fi wá wò wípé òótọ́rọ̀ ni wọ́n ń sọ. Leave them, they are doing their work.
Babájídé Sanwó-Olú náà dẹ́ sọ̀rọ̀ wípé let's give them accolade, let's appreciate them with if it is not, if it's just only small, let's appreciate them. Let's appreciate who? Who appreciate who? Babájídé Sanwó-Olú. Sí ọ̀rọ̀ yẹn dùn gbọ́ sá, èmi ò lè lo sá fún ẹ sá. Babájídé Sanwó-Olú kí ló ṣẹlẹ̀ Nàìjíríà yìí gọ́fúnà yẹn lè máa jẹ́ kí n bínú o. Ẹ tún ti mú mi bínú o. Ẹ rí pé mo tún ti dákẹ́ fún, ẹ rí pé mi ò sọ̀rọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì lẹ́nu ọjọ́ mẹ́ta, ẹ rí pé mo ra dákẹ́ fún yín o. Torí mo fẹ́ káwọn kan tún mo pariwo fún, mo fẹ́ kán jìyà yẹn dáadáa ni o. Torí mo kìlọ̀ fún wọn tó, wọ́n ní gbẹ́nu mi sàn. Mo kìlọ̀ fún wọn tó wípé kò sí tẹ́ ẹ lè ṣe. Kò sẹ́ni tó lè débẹ̀ Nàìjíríà ò lè fọ́nṣọ̀n mọ́ kí kálukú yín máa lọ. Ẹ̀dẹ̀ lẹ́ẹ̀sì ṣe tọ́tẹ́ máa pín. Bó dẹ̀ yọ̀ǹda yín pé ẹ máa ṣe. Ẹ máa jẹ́ lọ. Mi waste energy mi unnecessarily. 3 years ni mo fi dàlé yín lórí pé Nàìjíríà ò lè fọ́, kò sẹ́ni tó lè débẹ̀ kò lè dá. Ẹ jẹ́ kó kálukú pín, kí kálukú wa mójútó ra wa. Kò ní sí pé Fúlàní máa gé gàba lé wa lórí, Haúsá ó jẹ gàba, Yíbò ó jẹ gàba, Haúsá ó jẹ gàba lórí Yíbò, àbí Yorùbá ó jẹ gàba lórí Haúsá. Nǹkan kò ní wọ́ kálukú á kéré á mójútó ra wa. Àwọn èèyàn wa tó wà lẹ́yìn odi tó wà nílùú òyìnbó wọ́n á wálé wá dálé iṣẹ́ sílẹ̀ á maintain báńdìrì wa àti bọ́dọ̀ oníkálukú. Yorùbá maintain bọ́dà rẹ̀, Haúsá maintain tiẹ̀, Yíbò maintain tiẹ̀, so that tó ń kálukú àwọn ọmọ wọn tó wà lẹ́yìn odi tán ti jù sẹ́yìn odi tán ti darúgbó síbẹ̀ wọ́n wà dálé iṣẹ́ sílẹ̀. Irú àwọn ọmọ wọn tó ti dìdàkudà tó ti dolóṣòṣì ìgboro yẹn, àwọn ọmọ tó jẹ́ pé wọn ríṣẹ́ ṣe nígboro, àwọn ọmọ tó jẹ́ pé ọ̀rá ìsáná ń ṣe, wọ́n ti di yahoo, àwọn ọmọ pínṣínì, àwọn ọmọ ọdún 10 wọ́n ti jábàálẹ̀, wọn ọmọ ọdún 8 wọ́n ti ń bá wọn sùn. Gbogbo irú àwọn nǹkan la máa handle. Ọmọ ìyá ọmọ tó irú èyí tí Wùmí ṣe tó gbé ọmọ kókó lọ ṣe show, wọ́n á ti gbàdú ọmọ bá ń lọ́wọ́ ẹ̀ àtàwọn tó máa ṣe kíá, àwọn tá a máa pè tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì náà máa jẹ́ àwọn kíá ẹ̀, àwọn ti lọ gbà á. Àwọn kíá ẹ̀ wọ́n ti lọ gbọ́ ọmọ yẹn kúrò lọ́wọ́ ẹ̀, gọ́ọ̀mẹ̀ntì ó ti máa take care ọrú ọmọ wọn bó ṣe ń ṣe nílùú òyìnbó. Èèyàn kó gbọ́ ọmọ ọdún 5 lọ ṣe show sí orí show á dẹ̀ tó wà bí tán ti ń dà, wọ́n ti mọ̀ pé kò mọ ọmọ lò, wọ́n ti lọ gbà kúrò lọ́wọ́ ẹ̀. Irú àwọn nǹkan yẹn, gbogbo nǹkan yẹn láti pampas sí Nàìjíríà. Ọ̀rọ̀ yẹn dẹ̀ dùn ní etí Nàìjíríà citizen. Wọ́n ní Mohbad fi bí ó fi gbá Prado jeep, ẹ̀jẹ̀ wá ń dà wà láti ọjọ́ Sunday. So ilé ló ṣe kò wáyé kọ́lọ́pàá arrest Cubana wípé ṣe ilé ló yẹ kẹ́ drive Mohbad lọ àbí hospital. Ó wà nílé látijọ́ náà, wọ́n wá ní Mohbad lóhùn ò fẹ́ lọ sí hospital. Àbẹ́ ìrírọ́ ó sọ fáwọn ìyàwó rẹ̀ òun ló jẹ́ kán pe nọ́ọ̀sì wá. Ṣé ìrírò pé tó bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n gbé lọ, ṣé wọ́n disturb ẹ̀ ní ṣe bọ́wọ́ náà máa treat? Kò nídìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣàyẹ̀wò nǹkan kan, bí wọ́n máa treat wound yẹn ni wọ́n bá yẹ pé ẹ̀jẹ̀ tó ń dà wàwàwà yẹn wọ́n bá stop ẹ̀jẹ̀ yẹn, wọ́n á ṣe test sínú ara rẹ̀, gbogbo ọ̀nà mọ̀ àwọn general nǹkan gbogbo àwọn Cubana wọ́n máa cover up gbogbo bẹ̀ yẹn náà láti ṣe gbogbo wà bí wàhálà tó bá wà bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé ṣó náà ti ń bọ̀, wọ́n máa treat ẹ̀ tí òfin ní sí wàhálà bó ṣe kàn wo ìfúnpá rẹ̀, kàn wò pé ṣé BV rẹ̀ so high ni, ṣé BP rẹ̀ high ni. Tó bá yẹ pé BP rẹ̀ ó high, ó ti high jù, wọ́n mọ irú oògùn tán máa fún, bóyá wọ́n máa bá kàn treat, wọ́n máa bá clean rẹ̀, bóyá medicine lásán náà máa fún tí ì ní sí injection náà ẹ̀. Ẹ wá ní wọ́n gbé ọmọ lọlé, ó dẹ̀ dùn létí ẹ̀yin tẹ́ ń jà fún Wùmí, ó dùn létí àwa tá ń jà fún Mohbad, ó dùn létí gbogbo Nàìjíríà citizen nínú Nàìjíríà àti lẹ́yìn òdi wípé wọ́n ní Mohbad fi ọwọ́ gbá mọ́tò, ẹ̀jẹ̀ ń dà wù wọ́n dẹ̀ lọ deliver rẹ̀ sílé. Wọ́n dẹ̀ tí arrest àwọn tí wọ́n jọ lọ ṣe show. Zlatan fine nígboro ń ṣe fàájì oúnjẹ ayé ọlọ́ba. Ṣeun Kútì wọ́n jọ lọ ṣe show ni kò sọ̀rọ̀. Pọ̀kọ́lì náà wà ń bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. So wá possible kí irú nǹkan yẹn ṣẹlẹ̀ ní show kí Ṣeun Kútì wá ní ìyẹn mi pé kò sí jà ní show rárá nìyẹn. There is no fighting. Kò sí ìjà kankan ní show. Kò sí ìjà níbi show yẹn rárá àti rárá ni. Tó bá yẹ pé ìjà wà níbi show, tó bá yẹ pé ìjà wà níbi show yẹn ni báà náà ni ṣé Cubana priest wá dájú tó bá ń Cubana ó dájú gan nu o. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ajẹ́pọ̀ dájú ni ọ́ èso abiyamọ o. Pokoli ọ̀ èso abiyamọ o. Ìjọ olórí burúkú tẹ̀ ń jó kiri ẹjẹ́ pé kà níyìn o. Ṣeun Kútì ajẹ́pọ̀ ìṣèyàn rẹ o. Àṣeyẹ kan sọ̀rọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì ní àtẹ̀yìn gangan èso abiyamọ, bọ̀tẹ̀ mímọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ṣá. Kò sí ìjà náà ń pè yẹn. Tí ibo wà lọ́lọ́pàá ti rí gbogbo tó sọ pé Cubana náà wà wí ẹ̀. Mọ́tò bàjẹ́, mọ́tò wo ló bàjẹ́ tán fún lẹ́sẹ̀?
Ṣeun Kuti gan tó sì lẹ́ran létí gan ju Mohbad lọ kò lè sọ pé òun fẹ́ gbá Prado Jeep ní ẹ̀sẹ̀ kẹsẹ̀ wọlé sínú ẹ̀ kó lóun fẹ́ gbá Prado Jeep armor glass ní ẹ̀sẹ̀ kẹsẹ̀ yẹn wà wọlé nú ẹ̀ sójà ordinary car Prado Jeep car SUV car SUV glass kan ní normal punch lásán ó wọnú ẹ̀ ordinary punch. It is not possible. That means it's a lie. It's a lie. Irọ́ ni. Irọ́. Ẹ wá fi ẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ń palàpalàpà. Ẹ béèrè irú ikú tó pa Mohbad lọ́wọ́ ìyàwó pé kí ló ṣẹlẹ̀ nínú ilé. Tẹ́ bá rí ọwọ́ tí ọlọ́pàá sọ síta tí wọ́n ló wà swelling kì í ṣe ọwọ́ Mohbad ni invect ni wọ́n lò lé lórí. Ṣé mọ̀ pé ànádá ọwọ́ mi jáde tó jẹ́ neat one tó jẹ́ pé kò wú ìyẹn ò tiẹ̀ wú rárá ti tiẹ̀. Ẹ máa rí same spot yẹn náà ni spot ibi tán ti ya picture yẹn náà ni ìyẹn ò wú o. Wọ́n mọ̀ọ́mọ̀ gbé yẹn lọ wọ́n ṣe effect lé lórí ni o. Ẹ sá mọ àwọn effect tán máa ń lò lórí TikTok tán máa fi ń rìkọ́ọ̀dù tó yẹ pé ẹni tó bá ti rin máa wú bombom ó máa wú báyìí o ni wọ́n lò effect ni wọ́n lò sí ọwọ́ yẹn o. Ẹ lọ wo normal ọwọ́ yẹn ó wà lórí page Tenny ọmọ ológo mo post ẹ̀ normal rẹ̀ wà bẹ́ẹ̀ tí ò wú rárá o tí ojú máàkì yẹn ojú tíntín ní báyìí lọ o. Ibo wá lọ́lọ́pàá bó lẹ́yìn èyí tẹ́ gbé jáde tó ti wú tẹ́ rí tó wú yẹn tán sẹ́ẹ̀lì sí nọ́ọ̀sì effect lẹ lò lé lórí náà tó fi wú ọwọ́ Mohbad ò wú ó wà lórí jeans lover náà kò wú ibo lẹ ti lélẹ̀ tó wà ṣùẹ́lì ìyẹn mi pé effect àwọn effect tán máa ń lò yẹn lẹ lò fita effect lẹ lò lé lórí tó máa ń jẹ́ kó wú bọ́m̀bọ́m torí tẹ́ bá wo dandan náà ẹ máa rí pé wúwú tó ń dán gbinrin ni ọwọ́ Mohbad ò dẹ̀ wú nọ́mà rẹ ti padà jáde tí ò wú. What are we saying? Instead of for to pressurize wọn pé kí ló ṣẹlẹ̀ ṣé téèyàn bá mú di ṣe níṣò ṣe lé lo ẹ̀kọ́ àkọ́dé nísìn àṣírí ti padà tú prime boy lóhùn bàjà wọ́n ní Wumi àti ẹ̀ ló ń jà nínú mọ́tò spending náà sọ lóhùn àti ẹ̀ náà jọ ń jà nínú mọ́tò prime boy fẹ́ lájà ni ló fi di pé ó fẹ́ bàjà Wumi ganan náà fẹ́ ní Mohbad fẹ́ gbálẹ̀sẹ̀ kì í ṣe prime boy pẹ̀lú kì í ṣe prime boy Wumi ló fẹ́ gbálẹ̀sẹ̀ gan ló fẹ́ fún níṣẹ́ ìṣẹ́ tó lè fẹ́ fún prime boy kò ní mí ní ó kàn já prime boy sílẹ̀ ni àbí àwọn nǹkan mi wà tá a máa tó yẹ ká ronú sí tó yẹ ká máa ronú ká tó máa dájọ́ Nigeria government dúró níwájú yín ó ní Mohbad fi ẹ̀sẹ̀ ó ní ó jà ní show ó fi ẹ̀sẹ̀ gbá Prado Jeep comfort car armor glass tí mọ́tò tí bò lè wọ̀ ó lẹ́sẹ̀ wọbẹ̀ ó lè dẹ̀yẹn wọ́n dà wà wù wọ́n wà ṣé ilé ló yẹ kán gbé lọ ẹ̀yin tẹ́ ń jà fún Wumi tó yẹ kẹ́ ẹ sọ lórí wípé Cubana priest àti ọlọ́pàá ló yẹ kẹ́ ẹ fà jáde ṣé téèyàn bá ṣe léṣe ní ṣòtàn bá gbé yẹn lọ ṣé ilé ló yẹ kán lọ deliver rẹ̀ sí àbí ilé ìwòsàn kán lọ bá tọ́jú ẹ̀ kan tó lọ gbé lọ sílé kán kọ́ bá bandage ọwọ́ yẹn kán dẹ̀ fún ní àwọn medicine tó máa tẹ̀lé lẹ́yìn ṣé irú owó títí ní tí wọ́n ń gba tetanus jẹsàn fún nìyẹn kò sí nǹkan tó ṣe Mohbad according to lifestyle ó ní ọjọ́ Monday tó ń lọ bẹ̀ ìyá Wumi ìyá Mohbad ló ń pe Wumi kó tó di pé compromise ọ̀rọ̀ yìí kó tó di pé ẹ da ojú ọ̀rọ̀ yìí rú ìyá Mohbad ló ń pe Wumi ní ọjọ́ Monday ó ló ń béèrè lọ́wọ́ Wumi pé ọkọ rẹ̀ ń kọ́ question Wumi ẹ wọ́n ń báàkì rubbish báàkì nonsense ṣẹ́yìn lè pè yá ìyàwó tiyín kẹ́ ẹ pé bàbá ìyàwó yín tíjà bá tiẹ̀ wà láàrin yín kẹ́ máa gbé ṣépè irú èpè tí Wumi sẹ́yìn àbí ẹ̀yin lè jẹ́ bàbá Mohbad ó kì í káàtì wá gbà pé bàbá Mohbad ò níwà tó dáa bàbá Mohbad ti ṣe a lot of mistake ṣé ẹ̀yin tẹ́ bá wá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ lára ọmọ ìyá Mohbad ẹ jẹ́ ọmọ tí bàbá Mohbad bí sílẹ̀ kí ìyàwó kan wá pé bàbá yín tàbá àbúrò yín tàbá ẹ̀gbọ́n yín tó ṣerú bàbá Mohbad yẹn kó wá máa ṣerú èpè yẹn fún nínú culture àwa la ní culture jù nílẹ̀ Yorùbá àìṣe òyìnbó gùn ò lè perú ẹ̀ tí kéèsì yẹn bá ti wà nílẹ̀ bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni bá àtáàkì yín ni kẹ́ ẹ àtáàkì ẹni tó ṣépè fún ọmọ Wumi èmi fúnra mo engage tiẹ̀ mi ò lè gbà mi ò fẹ́ ẹ fèsì Wumi ọmọ yẹn minor ni nínú kéèsì tó wà nílẹ̀ mo dẹ̀ ti ní jọ́kíjọ́ tó bá gbé ojú ọmọ yẹn síta tí n bá jáde fún Wumi mo fọlọ́run ṣe léèrè òru ni màá bọ́ta màá lọ sórí ìpà màá gbé e ṣépè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ìfẹ́ lójú ọmọ yẹn mọ́ lórí social media ẹ gbọ́ ọmọ kó lórí social media náà àwọn tó ń sọ fún ẹ nílùú òyìnbó béèrè lọ́wọ́ wọn ó rọ́ǹgì fún minor láti máa treat nínú kéèsì tó wà nílẹ̀ kó máa gbọ́ ọmọ síta tó pẹ́ fẹ́ kó jọ Mohbad kò lè jọ Mohbad ẹ kọ́kọ́ lọ sit down
wọ́n máa gbà kó lọ́wọ́ ẹni ẹ ń gbè lọ́wọ́ orú wọn ẹ mọ iye ọmọ orú wọn àwọn tó wà yẹn most of them wọ́n ti wà depressed ti gbọmọ kó lọ́wọ́ wọn o gọ́ọ̀mẹ̀ntì ti gbọmọ kó lọ́wọ́ most of them wọn àwọn náà wá advice ẹ ní Nàìjíríà pé wọ́n fi ẹ́ make owó lórí TikTok tap wọ́n fi ẹ́ make owó ṣé ó lè fi wọ́n sílẹ̀ wọ́n lè fi wọ́n sílẹ̀ wọ́n á ti gbọmọ ọwọ́ wọn kúrò ó gbọmọ oṣù 5 lọ ṣe ṣíṣó nínú òjò let's call a spade stop rubbish ẹ wá ń báàkì Wùmí pé nǹkan tí Wùmí ṣe dá ẹ ń pàtẹ́wọ́ fún ẹ ń tó ṣe yẹn náìsì ó pe bàbá ọkọ ń gbé ṣépè tó bá tiẹ̀ fẹ́ pe bàbá ọkọ ẹ̀ fún ní warning ṣé the way tí Wùmí ṣe react yẹn wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ ó lẹ́fọ̀ọ́ mi ìmọ̀ ṣe forí àtìtàn ta ló bí lẹ́jọ́ ẹ jẹ́ a gbọ́ voice note yẹn ẹnìkan ló send ẹ̀ sí mi ẹ jẹ́ a gbọ́ mi bọ̀ ẹ jẹ́ a gbọ́ ẹ bá ń pa WhatsApp o. TV station or being interviewed by a professional journalist. She's going to use about 3 to 5 hours and explain everything she knows about Mohbad. Yes, that was what I was expecting. I wasn't expecting her calling her father-in-law and raining abuses on her. I wanted to know if she was okay emotionally. I wanted to know if she was fine and definitely ẹ bá ń pa WhatsApp bẹ́ẹ̀ yẹn definitely the man knows ẹni tó sọ̀rọ̀ yẹn ó mọ̀ pé ó wà abuse ẹ̀ ó mọ̀ pé ó rain abusive word towards that man and it is wrong but ẹ lè sọ òtítọ́ ẹ máa wà nídìí òtítọ́ nígbà mi ebe yìí náà sọ ń sìn eléyìí go expect pé ó máa lọ pé bàbá ọkọ rẹ̀ ó máa gbé ṣépè ó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀yin gan mọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn àsọmọ Yorùbá gbólóhùn tó fọ̀ yẹn kò yẹ kó máa fọ̀ nírú situation yìí tẹ́ bá fẹ́ jà fúnyàn ẹ jà lórí òtítọ́ ẹ jà lórí òdodo ẹ jẹ́ ká máa rántí ọjọ́ kan tá máa kú tá ní tá máa sùn tá ní jí mọ́ ẹ jẹ́ ká ronú wípé gbogbo wa náà la wọ̀ ní position of Wumi gbogbo wa náà la wọ̀ ní position of Mohbad gbogbo yín dẹ̀ lẹ́ níyàwó nílùú òyìnbó gbogbo yín náà lẹ́ lọ́kọ nílùú òyìnbó yes wọ́n máa ń ṣe ìkà gbogbo family most of family mi burú ṣe bẹ́yìn náà wà nílé tó jẹ́ pé ìyàwó yín gan máa complain fún yín pé màmá ṣe nǹkan báyìí tẹ́ máa ní forget màmá gbójú bẹ́ẹ̀ fi màmá sílẹ̀ ẹ̀yin náà tó máa sọ fún ìyàwó yín ni pé kí màmá yín kó fi màmá yín sílẹ̀ ẹ dáàdì ṣe nǹkan báyìí fún mi tí ìyàwó yín máa fẹjọ́ sùn yín tẹ́ máa sọ fún ìyàwó yín tẹ́ máa kí wọn down ṣé kí pẹ̀lú gbogbo nǹkan tí àwọn òbí yín bá wá ṣe fún ìyàwó yín ṣé ẹ lè allow ìyàwó yẹn kó máa gbé bàbá ọkọ rẹ̀ kó máa gbé bàbá àtiyín ṣépè ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run náà ọ̀tọ̀ níbẹ̀ ṣe máa handle case yẹn tí ẹ bá ríru situation yẹn police station ni àwọn tó handle case kó pe lọ́ọ̀yà rẹ̀ wípé nǹkan bá ìṣẹ̀lẹ̀ o ẹ bá mi wò kó lè jàre case yẹn bó tilẹ̀ pé kò ní àárẹ̀ kankan ṣùgbọ́n torí pé Mohbad ti dúró nídúró wípé fún wọn ní pressure orin tó ṣẹlẹ̀ tún gbé jáde rí orin jáde a máa ṣe nǹkan orin jáde ní Ìgẹ̀rin pé iye ìmọ̀lẹ̀ Mohbad fún wọn ní pressure ó tún ti fún yín ní pressure tó gbọ́ báyìí gbìm báyìí ó pe bàbá ẹ̀ straight ni orin tó tẹ̀lé tó ṣe jáde ẹ lọ gbọ́ orin tó ṣe jáde nìyẹn ó ní fún wọn ní pressure ó fún wọn ní pressure wà nínú orin tó fẹ̀sẹ̀ ṣe jáde ó pé iye ẹni kìíní nǹkan ta tó ẹni nǹkan pópópó mọ́lẹ̀ fún wọn ní pressure ó tún ti fún ẹ ní pressure Wùmí ó wàá lè dúró ó lè yẹn mi wí pé èéfín ni wà èéfín ni ìwà torí tá a bá bo èéfín sínú ilé ó máa rú síta gọ̀ọ̀yì ni torí kò possible bọ́n ṣe máa múyàn nínú àrẹ̀fọ̀ bọ́n ṣe máa mú ẹlẹ́dẹ̀ kò sí ni ẹlúgbalamọ ẹlẹ́dẹ̀ kán máa mú ẹlẹ́dẹ̀ wọnú ilé yóò padà wá gbogbo ọ̀nà tó máa fi sọ ibi tó bá ń sùn sí yẹn di inú àrẹ̀fọ̀ ni kò lè ṣe é kán mú ẹlẹ́dẹ̀ kúrò nínú àrẹ̀fọ̀ níta kán mú wọnú ilé bó ṣe kó yàgbẹ́ bó ṣe kó bì bó ṣe kó tọ̀ kó sàmẹ́sọ̀ pé ibi tó wà yẹn ó máa sọ di inú ìdọ̀tí ó máa mẹ́sọ̀ pé ó di inú àrẹ̀fọ̀ tómi máa ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ mẹ́ ó fẹ́ bẹ́ẹ̀ wọ́n bú ẹ títí wọ́n bo ìwà rẹ mọ́lẹ̀ pé kó má ba òru síta ó tún wá fọ́ jọ àwọn òwò gangan náà ń kọ́ ẹ ó ní good adviser tí ìyá rẹ bá kọ́ ẹ kò yẹ kó allow rẹ ṣùgbọ́n tí mo rí níbẹ̀ ni pé màmá ẹ kò sí nínú ilé ọkọ kankan ìdí ni pé ó ní reason o ìdí tí mo fi ní kò sí nínú ilé ọkọ ni Kẹ̀rímọ́ ní ọdún 3 òun làkọ́ bí ìyá yín ó ní 3 years ni màmá ti gbé òun jù sílẹ̀ òun wà lọ́mọ ọdún 3 nìyá òun ti gbé òun lẹ̀ ìyẹn mi wípé ó ṣeéṣe kó jẹ́ wípé kò kanlẹ̀ ó kàn lóyún yẹn because gbogbo alámọ̀ àwọn ọlọ́pàá wọn ìfẹ́ wọn sílé kì í ṣe fọ́ọ̀tì ìyá yín náà
wọn yìí fọlọ́pàá sílé ọlọ́pàá kì í lórí ọkọ eléyìí tí ìṣọlọ́pàá ga àwọn actress àwọn actor wọn yìí lórí ọkọ kì í ṣépè irú àwa ilé ìsìn náà lórí ọkọ torí pé wọ́n máa wò wá ní ẹrù wọ́n máa bẹ̀rù mi pé iṣẹ́ tèmi ṣe mò ń sọ̀rọ̀ nípa kíní wọ́n lè lọ pa wọ́n máa bẹ̀rù ní ẹrù ni kò ṣépè ọlọ́pàá lórí ọkọ ọkùnrin wọn nìkan ló máa níyàwó àwọn obìnrin wọn yìí tètè réyàn fẹ́ wọn because èyí tó bá bí kán bímọ fún yàn náà ni wọn àfitèyí tó bá yètè lọ rẹ lo kaya mátá fọkùnrin kọlọ́n kì í ìbílẹ̀mù ìyá rẹ lé lórí kì í ṣe pé ẹ ń wò mí kì í ṣe pé ẹ bá ń pa wa táàpù ẹ má jẹ́ gbé mi wálẹ̀ ẹ lọ́mọ jẹ́ gbé wa wá ẹ bá ń pa wa táàpù kì í ṣẹjọ́ wù mí ọlọ́pàá eré yàn fẹ́ ọlọ́pàá eré yàn fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́pàá obìnrin ọkùnrin wọn ló máa ń tètè rọ́kọ ló máa ń rí ìyàwó fẹ́ ṣùgbọ́n ìtójóbìnrin wọn ó máa háàdì torí gbogbo wọn ò mọ fọkàn sí wípé irú ìwà tó ń wù ní police station yẹn bẹ́ẹ̀ ni yóò ṣe mọ̀ sí fáwọn nulẹ̀ wọn kàn máa jó wọn ṣeré ni wọn kàn máa lù wọn jìbìtì òbò ni n tó ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ nu mi ò blame ẹ̀ pé bóyá olóṣó mo tiẹ̀ ti gbàgbé gbàgbà tí n tún pè lólóṣó mo ti gbàgbé pọ́lọ́pàá ni mo ti gbàgbé pé ó ti sọ ọlọ́pàá rí gbogbo ìgbà tó sì fi bí Kẹ̀rímọ́ yẹn iṣẹ́ ọlọ́pàá ni ó sì ń gbà náà iṣẹ́ ọlọ́pàá ló tó lọ ní 10 years ago ni òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ Kẹ̀rímọ́ dẹ̀ ti ju 10 years lọ ìyẹn túmọ̀ sí wípé during that time iṣẹ́ tó ń ṣe ń gbà náà ò fàyè gbà ó máa bí yín kiri ni ó sàn wákò náà sà lọ́mọ láyé but instead of that ó yẹ kó lè fún yín ní training ó yẹ kó kọ́ yín lẹ́kọ̀ọ́ kó ṣe pé kó gbé yín jùlẹ̀ gbùngbùngbùn kì í ṣe gbígbé jùlẹ̀ ó yẹ kó mọ́nítọ̀ kó make sure kó mọ́nítọ̀ ayé àwọn ọmọ yẹn kó dẹ̀ train wọn dáadáa thank you Westo ó yẹ kó train wọn dáadáa kó fún wọn ní ẹ̀kọ́ kódà kó bá jẹ́ pọ́dọ̀ grandma rẹ̀ ló máa gbé sí á make sure pé grandma every weekend á máa lọ yọjú wò wọ́n at least ọlọ́pàá máa ní holiday now ní àárín ọdún kan wọ́n sì máa fún wọn ní oṣù kan holiday wọ́n máa ní special holiday fúnra wọn wọ́n máa kọ lẹ́tà ní lọ́dún kan láàrin ọdún kan wọ́n máa lọ holiday tó bá dẹ̀ sọ pé tó bá dẹ̀ láwọn fẹ́ lọ check bóyá ìlédè láàrin bóyá àwọn tán jọ wà ní duty bóyá láàárọ̀ àwọn kan ló máa ṣe morning àwọn yẹn máa ń bẹ̀rẹ̀ látago 6 àárọ̀ títí dago kan kọjá lọ́sàn àwọn míì máa bẹ̀rẹ̀ látago aago bí aago kan ọ̀sán yẹn kọjá díẹ̀ ìmí lè gbé di 7 alẹ́ di 9 alẹ́ ìmí tó bá gbé láti 9 yẹn ó máa gbé di 6 àárọ̀ ni mo ṣe máa ń ṣe nìyẹn ó máa gbé di 6 so tó bá wá irú táìmù yẹn ṣe bí inú ibì kan ni ó yẹ kó lè gba táìmù yẹn bóyá máa bá àwọn tó máa ń bá àwọn tó jọkùnrin gan máa ń ṣe náà tó máa bára wọn sọ̀rọ̀ pé ẹjọ́ ìwọ tó fẹ́ ṣe duty tàárọ̀ jọ má ṣe àwọn tó fẹ́ ṣe duty tàárọ̀ àti tọ̀sán yẹn ó máa bẹ̀ wọ́n ni pé ẹjọ́ mo fẹ́ lọ yọjú sí ọmọ mi ẹ̀yin máa ṣe duty títí ẹ ní alẹ́ ìwọ bá mi ṣe ti tàárọ̀ eléyìí tó jẹ́ ti post yẹn láàárọ̀ yẹn á bẹ ẹni tó wà ní ti tàárọ̀ yẹn a sọ fún báyìí pé òun ló wà ní duty tàárọ̀ ó máa lẹ́ni ẹ̀wọ̀n tó jọ ṣe yẹn ló máa bẹ̀ wọ́n máa jọ ṣe tàárọ̀ so ẹni tó tún ní tọ̀sán ó máa bẹ̀ yẹn náà so kó fi dúró lọ́sàn-án so dàtọ̀ á lọ gbàṣẹ́ ti tẹni tó yẹ kó ṣe sí alẹ́ yẹn ló máa lọ gbàṣẹ́ ẹni tó ní sẹ́ẹ̀ títa lẹ́yìn ló máa bá a ṣe títí ẹ̀ láàárọ̀ so that a lè lọ ní gbogbo àárọ̀ yẹn mọ́wọ́ ọ̀sán tó bá dẹ̀ ti dọ̀wọ́ alẹ́ adarí síbi iṣẹ́ á lọ chẹ́ẹ̀kì ọmọ wọn ń ṣe bẹ́ẹ̀ ọkùnrin ń ṣe bẹ́ẹ̀ ọkọ tèmi máa ń ṣe bẹ́ẹ̀ àwa máa ń ṣe bẹ́ẹ̀ níbi iṣẹ́ kẹ́ kó sì lọ ńgbà tọkùnrin gan máa ń ṣe bẹ́ẹ̀ tóbìnrin mi ń ṣe bẹ́ẹ̀ wá ìtẹ́yìn ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹ̀kan lè dá rárá nìyẹn ẹ̀yin máa ń ṣe bẹ́ẹ̀ náà lè gba táìmù fúnra yín náà in case tẹ́nìyẹn náà bá ní irú kéèsì yẹn ìwọ náà máa gbà fún ọwọ́ bí kínní ó gbé ilẹ̀ ọdún 3 ni Kẹ̀rímọ́ ní ìyá ń gbé òun jù sílẹ̀ láàrin ọdún 3 yẹn ó rí ìyẹ́ láàrin 3 hours ìgbà tó tún máa padà fojú kan ìyá rẹ̀ láàrin 3 hours kò tí ẹ̀ rí gan láàrin láti 3 years yẹn ọdún 15 gbà tó máa pé 16 years tí Kẹ̀rímọ́ wọ 16 years ó ní Kẹ̀rímọ́ tó rí ìyá rẹ̀ tọmọ nípò tí ẹ̀ ti rò pé mọ̀mọ́ ti dé padà láàrin 4 hours péré 4 hours ló tó fi rí ìyẹ́ nígbà tọmọ yẹn wọ 16 years lẹ́yìn yẹn báyìí ìyẹ́ ó tún ti gbọ̀ngbẹ́ pò ó tún ti fò jáde ó ti jápa after 20 years nígbà tọmọ yẹn wá wọ 20 years ní Kẹ̀rímọ́ tó fojú kàn yẹ ó ní sọ ma wá gbàgbé gbogbo búlì ìgbà náà tán ṣe fóun tí wọ́n rẹ́pùn lé ẹ̀mejì tí wọ́n bùtì tí wọ́n lù bí bàrà gbogbo aṣọ tí wọ́n ṣe fóun rẹ́pìn tí wọ́n ṣe fóun rẹ́pìn ní olẹ́ẹ̀mejì ó ní sọ ma wá gbàgbé nǹkan yẹn ìyẹn mi pé yẹn náà wà nínú ọmọ yẹn ó kàn gbójú bẹ̀ fún yín ni Kẹ̀rímọ́ ló jẹ́ ká mọ̀ Wùmí náà dẹ̀ sọ nínú post ẹ̀ pé street ó ní I'm over 10 years now street ló wò ń dàgbà òun ò ní ìyá kankan òun ò lẹ́ni kankan street girl lòun Wùmí post ẹ̀ òun ló kọ síta ní 2016 bí 2017 ni ó post street girl ni Wùmí street ló wò dàgbà because ọ̀dọ̀ àbúrò yẹ́ ẹ̀ kan fi sí ìyẹn náà mójútó
torí ó máa kí ẹ̀ fọmọ títí ẹ̀ ń ló fi dàbí pé Wùmí gbogbo ọmọ yìí wọ́n rí mọ́dá kí ẹ̀ torí kẹ̀rí mọ́ sọ láwọn ò rí mọ́dá kí ẹ̀ so ó tún ti lọ gbé Wùmí jùlẹ̀ ó tún ti lọ rè lóyún fẹ́ lómi tó tún fi bí èyí tó jọkùnrin bàbá mẹ́ta ọkọ mẹ́ta ìyẹn oṣù lóṣù ojú kòkòrò nìyẹn ìyẹn ò sí pé mistake olórí burúkú wo nìyẹn kéèyàn bímọ fọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta bíi báwo ọjọ́ mọ́ fọwọ́ bá dẹ̀ fọ́ gbénu ọba fọ́ gbénu ẹ dákun kí ni ìtumọ̀ yẹn ẹ bá mi ẹ mọ béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo ni o ọkọ mẹ́ta bàbá mẹ́ta ọmọ mẹ́ta bàbá mẹ́ta mistake kan náà ń pè yẹn ṣekúṣe ni ẹ máa flag ẹ̀ so ẹ kú ti fẹ́ flag ẹ̀ pa ẹ flag ẹ̀ dáadáa lórí TikTok kò káyé ìwọ̀nba tẹ́ bá kú mẹ́ ẹ máa sọ̀rọ̀ lọ́nbí ẹ bá ń gbọ́wọ́ lé lọ́ọ̀fù láìkì ẹ bá ń power tap ẹ tap tata kọ́kọ́ sí lọ́nà láàrin èmi àti ẹ tó o bá ṣe mistake pẹ̀lú ọkùnrin àkọ́kọ́ a mọ̀ pé mistake mọ̀ wáyé láàrin ọkọ ikú lè pín ọkọ mi níyà abusive relationship lè pín ẹlòmíì níyà kò fìdí pé ọkọ àtàbí ìyàwó téèyàn bá ọkọ fẹ́ ìjà wà láàrin wọn pín yà òkè tó bá wá lọ́kọ mi ó gbúdọ̀ róore tó bá wá róore tó bá tún wá rí gbẹ́ni tó tún padà mú òun náà fẹ́ yúṣe tó bá drop abẹ́ta kò pàdé ẹ mọ́ bóyá kó lọ máa wá bàbá ń dá gbé mọ̀mọ́ ń yọ wá kó make sure pé ó dí fúru ẹ̀ pa tó ò lè bímọ fẹ́ anybody mọ́ tó bá ṣe mistake lẹ́ẹ̀kínní má jẹ́ kí mistake gbé ẹ lẹ́lẹ́kejì ló fi rí Tenny ọmọ ológo pé mò ń dúró látọdún wa 2014 nípìn ìyá ti dé láàrin èmi àtọkọ mi tí mi ti tẹ̀sí kankan mọ́ 2019 ló dẹ̀ kú dànù mo ń ready láti ní responsibility ni tẹ́ pé mi gan máa lè ní responsibility lórí tèmi tẹ́ni tó dẹ̀ máa fẹ́ máa ní responsibility tó máa bẹ́tà tó ju ẹni tí mo filẹ̀ lọ mi kàn lè mú anyhow person kí n lọ dàdílẹ̀ kí n dẹ̀ bímọ anyhow kò jọra wọn mi lè bímọ fẹ́ lórí burúkú tí mi ẹni tí n bá nífẹ̀ẹ́ mi lè bímọ fún ẹni tí n bá lè gbẹnu sí lẹ́nu kò lè gbọ́ àyà mi ìyẹn tó ń kọ́ so má ò lè gbúdọ̀ jẹ́ kí mistake yẹn kán máa fi ẹ́ sí yẹ̀yẹ́ mistake yẹn gbá ìyá Mohbad lẹ́ẹ̀mẹ́ta ó gbá ìyá Wùmí lẹ́ẹ̀mẹ́ta bó ṣe gbá bàbá ìyá Mohbad lẹ́ẹ̀mejì mistake gbá ìyá Mohbad lẹ́ẹ̀mejì mistake dẹ̀ gbá ìyá Wùmí náà ní ẹ̀ẹ̀mejì ṣe rí pé nǹkan kan ni wọ́n ìyá Mohbad náà ó lóun kọ́kọ́ sí ọkọ àkọ́kọ́ fẹ́ àbí ló fi lọ ẹni omi tó tún lọ bọ́ mú kò tún méyàn gidi wọ́n ní bí babaláwo náà ló lọ mú ìyẹn náà tún ṣe ọrùn ọmọ ẹni tó kọ́kọ́ bímọ àkọ́kọ́ fún ló tún bá gbé bùkátà lórí ọmọ tó bí síta ìyẹn mi pé mistake lẹ́ẹ̀mejì ó dẹ̀ pàdí rẹ̀ mọ́ ó wá wò pé kò ń kúkú padà sọ́dọ̀ ẹni tó kọ́kọ́ wà lára kọ́kọ́ òun sì tún ṣe dáa ń bẹ́hùn pé mọ́tò dẹ́kun lọ fọkọ̀ mímọ́ ọ̀dọ̀ ẹni tí bí ìwé akóhun kúkú káwọn ọmọ jẹ sí ara wọn lọ́sẹ̀ tó wọ́n tún fi lọ́mọ yàn léǹta jẹ́ kó máa kúkú jẹ sí àwọn méjì bí babaláwo bá ti ń dé tó ń jẹsẹ́ mi eléyìí tí mo filẹ̀ ní wọn máa wá wọn mọ̀ jẹsẹ́ mi ó dẹ̀ pé bó ṣe ń ṣe ń tiẹ̀ nu ìwọ ò ṣe bẹ́ẹ̀ o tún lọ bímọ mi fẹ́ lómi ọmọ mẹ́ta bàbá mẹ́ta ìkankannu ò dẹ́dẹ́ bàbá wọn mọ̀ Wùmí náà bàbá rẹ̀ náà wọn dá mọ̀ ó pẹ́ kó náà tó dá bàbá mọ̀ wọn nígbà tó fẹ́ ṣèyàwó náà ló tó dá bàbá ẹ̀ mọ̀ kò dá bàbá ẹ̀ mọ̀ láti lẹ̀ wá ṣé mistake wa náà ń pè yẹn mistake kọ́ ìwà burúkú nìyẹn bá Wùmí wí ọmọ tí ò rí mọ́dá kí ẹ̀ kò rí mọ́dá kí ẹ̀ ó dùn fún ọmọ yẹn fún Wùmí tán náà nìyẹn ẹ̀ wọnú ayé ẹ̀ wá kì í ṣe pé ó dùn fún Wùmí náà wọ́n rí dídìrín ní bàbá ní ọmọ àti bàbá wọ́n ráwọn ọ̀dẹ̀ wọ́n rí fámílì ọ̀dẹ̀ dídìrín family gọ̀ǹgọ̀sù òdìdàrẹ́ family bó o ṣe gbọ́n tó náà lo gọ̀ tó gọ̀ǹgọ̀sù ibi tí wọ́n bá darí wọn lọ bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ ni wọ́n rí family tó yẹ kán ti lè jẹun ibi tí wọ́n ti dọ lọ́rọ̀ tí wọ́n ti dolówó tí wọ́n ti dọ lọ́nà wọ́n rí n lè fi rí wípé wọ́n wá àwọn méjèèjì wọ́n wá jókòó ìlú òyìnbó tí wọ́n rí lọ látọdún wa Mohbad wá kú ọ̀sẹ̀ kan tí ó kú ìyálé rí ìlú òyìnbó lọ abẹ́rẹ́ ọlọ́run ọba bí ìyálé rí ìlú òyìnbó lọ Mohbad ló san físà ìyá ló gba físà ló ṣe gbogbo ẹ̀ Kẹ̀rímọ́ ló sọ gbogbo ẹ̀ lórí fóònù pé ibẹ̀ ẹni Mohbad tí kò lómi oúnjẹ ọmọ náà ní àìsọ̀dẹ̀ ń bí ọmọ yẹn wá ní kó lọ sí CNN kó lọ sọ gbogbo ohun tó bá mọ̀ pátá nípa Mohbad kó lọ sọ gbogbo ohun tó bá mọ̀ nípa Mohbad àbí kí ló ṣẹlẹ̀ nípa kú tó pọkọ rẹ̀ Wùmí ò sọ ní kóòtù kó ṣépè so Wùmí ní energy nígbà tí Wùmí dé court Wùmí ò dárúkọ bàbá ọkọ rẹ̀ pòun ló pa ọ̀rọ̀ tó ń sọ nípa bàbá ọkọ ní pé gbé obìnrin wá placenta ó lé bẹ́ẹ̀lì bàbá ọkọ bí bàbá náà ṣe fún ní lámbà tiẹ̀ wọ́n jọ fúnra wọn lámbà ń bẹ̀hùn gbọ̀n kò sóhun tó pọkọ̀ kò dẹ̀ jà
Wùmí ò gbé fóònù kó pe Naira Marley Sam Larry kó fún èpèlé wọn lórí láwọn tẹ́ ẹ mọ̀ wípé tẹ́yìn gan sọ pé búlì ọkọ rẹ̀ to the core. Òkè ọkọ ti wá kú tó pé bó ti bá tó kò tí kú lẹ́rù bá ọkọ ti kú tán kò wá lè gbé fóònù ẹ̀ kó ṣe èpè fún wọn. Ṣé yóò mọ̀ pé okùn ti wà lọ́rùn Naira Marley Sam Larry wọn ní jẹ́ yé fi ọwọ́ kan Wùmí láíláí àyàfi tó bẹ́ pọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ lókù. Wọn ní jẹ́ fi ọwọ́ kan tó bá jẹ́ pé sí ọwọ́ wọn ò mọ̀ pẹ̀lú Mohbad tán wá rí Wùmí kó wá gbérú òun yìí jáde bó ṣe gbé fún bàbá rẹ̀ yìí kó gbé jáde fún Sam Larry.